fẹ́ ni ò ti fi lọ́kàn balẹ̀. kí n tó fẹ́yàwó náà. ẹ má parọ́ mọ́ o. ṣùgbọ́n nígbà tí mo wá tún fẹ́yàwó tán náà ó tún peléke sí ni. ṣé torí pé kò fi lọ́kàn balẹ̀ ló jẹ́ kẹ́ lọ fẹ́yàwó mi. ìgbà tí ó wà lọ́dọ̀ mi ó sọ fún mi ó ní kí n lọ fẹ́yàwó wípé torí wọn ò lè máa bá mi ṣiṣẹ́ oko tí mò ń ṣe. ó dẹ̀ lóhùn ò bímọ mọ́ mo ní èmi sì máa bímọ ọmọ méjì péré náà ló bí fún mi. ṣùgbọ́n nígbà tí mo fẹ́ ìyá Ògo. ó ti yé wa. ṣá ó wá sábílé ìyẹn ìyá Wàrísì ó wá bá lábílé ó wá bá ìyá Ògo lábílé ó ń fìkà tẹ̀ mú báyìí wípé ìwọ yìí ó lè ju ó ń bì ó lè ṣe gbà mo wá sọ fún yẹn mo ní kó má sọ anything ó filẹ̀. ọkọ ìyàwó ẹ má parọ́ mọ́ ìyá Bàdó. mi ì lè parọ́ mọ́ ọkọ tó ṣe ni mò ń sọ. látà yẹn ariwo yẹn ó lọlẹ̀ nígbà tó wá di táǹgbà tí a fẹ́ ṣe nǹkan ní Sonka Wash meeting ọlọ́dẹ. ẹ kó mẹ́yẹn ẹ má lọ kó meeting ọ̀gbìn tí ó kàn pẹ̀lú meeting ọlọ́dẹ ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé la fẹ́ gbọ̀n. kí nǹkan kíyà tó bímọ monasẹ́sì kan ó dédé sọ fún mi ní pé màá rí ojújọ́ 4 ẹ̀ lọ. ǹdẹ̀ lásìdẹ́ǹtì. bẹ́ẹ̀ni wọ́n bá ní kí n ṣe nǹkan kan nígbà tí mo pè ìjọ́ kejì wọ́n ní kí n ṣe nǹkan kan nǹkan tí àwa ń ṣe ìyẹn ìgbà tó wá dé ló wá ń sọ fún ìyàwó ẹ̀ pé báwo ni ó ṣe jẹ́ ìyàwó ni máa kó fún tó máa lọ ra nǹkan wọn á ní ìyàwó ẹ̀ kọ́ ló lọ ra nǹkan wípé iná àwọn àbúrò mi ni à ń pẹ́ ní ẹni Kẹ́hìndé yẹn ló lọ ra nǹkan. ibi tá a ti ń ṣe nǹkan yẹn ló sọ pé igi náà sì máa wá fún mi tí màá máa fi rìn. nígbà tá a tún padà wọlé ó tún sọ wípé wọ́n sì máa wọ́pà fún mi èmi sá gbé sínú mo ní wọ́n sọ tiẹ̀ ni. ọ̀dà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ má bínú torí kó lè lọ pápápá bí awẹ̀ bá sùnà. ìjọ kẹta tí báwo lẹ sẹ́yìn lẹ lọ yọ fún ìyá Bàdó. ìgbà tí ìyàwó ẹ̀ bímọ wọn lọ yọ fún ṣọ́ọ̀bù ẹ̀ ló ṣẹlẹ̀ ìjọ yẹn bọ́ síjọ ọjà. ẹ lọ yọ fún ẹ bímọ o. ìyàwó ẹ̀ bímọ ìjọ yẹn náà mo tọwọ́ bá pọ̀ mo fún lówó ọbẹ̀ wọn mo dẹ̀ fún ọmọ ẹ̀ lówó oúnjẹ mo dẹ̀ kó bẹ̀ kò bí mi léèrè bóyá ọkùnrin o mo kàn sọ fún oníbàwò ni ìyá ọmọ mo ní kó má ti wọ̀ rè pé ó rẹ̀ ìyá ọmọ díẹ̀ mo lè padà sí. ọjọ́ kẹta ọjọ́ tí gómìnà làwọn wá dé sílé. ìgbà tó wá dé sílé yẹn dádì wàhálà ẹ̀ pọ̀ gan-an. irú wàhálà wo ni. tí ńgbà tó délé tó rí i pé torí pé ìyá ẹ̀ tó bímọ mo ti gbàgbé bẹ́ẹ̀ ó yẹ kí n ti kọ́kọ́ sọ ni mo lọ ilé ó kù bí ọ̀sẹ̀ kan ó ń béèrè lọ́wọ́ mi pé ìjọ́ òní ìyá ìfẹ́ dé inú ilé inú pálọ̀ tó fẹ́ máa lò ibi tẹ́mi gbégbà ni pé mo ní mi ìmọ̀. ṣé ẹ farabalẹ̀. ìyá ìyá Wàrísì ló sọ. ìyá Wàrísì ń béèrè lọ́wọ́ yín pé ìjọ́ òní ìyá ọlọ́mọ wa dé sílé o nínú pálọ̀ tó fẹ́ máa lò. ṣé ẹ̀yin ti pín yàrá ni pé ẹjọ́ sọ tẹ́lẹ̀ pé inú pálọ̀ ni ìyá Wàrísì máa dé sí o àbí báwo ni. àtijọ́ sọ mo ti sọ fún gbogbo fún ara ẹ̀ wípé mi lè gbalé wípé ilé mi tó kù lẹ́yìn mo fẹ́ kàn kí ẹ̀ bá ti bímọ tán wípé ìyàwó ẹ̀ máa lo pálọ̀. nígbà tó rí ó dẹ̀ ṣe rí ijó yẹn ó bẹ̀rẹ̀ sí pariwo ṣé gbogbo ìyá mọ́mí wa tó wà sálẹ̀ ó wà bẹ́ẹ̀ ìjọ yẹn. á pè wọ́n sáni sọ̀rọ̀. ètò ó gbẹ́rù pólíbàgì ó gbé fún ìyàwó ẹ̀ èmi ò mọ nǹkan tó wà bẹ́ẹ̀ o. nígbà tó padà wọlé ó ṣe oúnjẹ ó sọ fún mi ó ná àwọn ti ṣe oúnjẹ tán ní kò tí ì yá. ìgbà tí mo dẹ̀ rí pé ó pẹ́ díẹ̀ mo kàn lọ jẹun yẹn ìgbà tí mo jẹun yẹn tán mo á sọ fún ara rẹ̀ mo ní kó lọ bá àǹtí mi wípé kán béèrè lọ́wọ́ wọn wípé kí wọ́n fẹ́ jẹ wípé ṣé kán bó oúnjẹ wá. ó dẹ̀ lọ bá àǹtí mi náà ti jẹun. ọlọ́run wá yọ mí jọ yẹn kí n ti kásẹ̀ kúrò nù ara lẹ̀kùn tilẹ̀kùn nìyẹn gbàgà bá ní kí ló dé lórí ṣé mo tún padà bọ̀ mo ní bíbá ẹ̀ máa sùn mo ní sọ̀rọ̀ àlejò ta ni mo fẹ́ pẹ̀lú wọn sùn nù pálọ̀ yìí ni lóní láéláé mi lè sùn bí o kí n lọ sùn lọ́dọ̀ ìyàwó mi nǹkankan gbàkankan ta kò sípò tí o ṣẹ̀tàn ó sọ fóbìnrin yìí ó ní àrùrè kí n má sọ mi ó sọ òun náà rìkọ́dù ó náà operation ló máa fi bí. ìyá yìí délé ní nǹkan mọ́kàntúnlá ẹ̀yin wá lọ sùn ẹ fẹ́ sùn lọ́dọ̀ rẹ̀ kò gbà ìjà wá dé. ìgbà tíjà dé yẹn mo sá ṣe kí ni mi sùn bẹ́ẹ̀ mọ́.
so ìtàn. ó wá sọ ó ní gbogbo owó tí mo gbójúlé owó pákí tí mo ní olórí ọmọ yẹn ni màá náà sí pé mi lè jèrè ọmọ yẹn àgbà ọmọ yẹn náà kú wọn tọ ọmọ yẹn lọ́fà ni o. ìyá Wàrísì gbogbo ọṣẹ tó ń lò nílé gbogbo ẹ̀ mọ̀ kó wá sí bíbá ẹ̀ gbogbo nǹkan tó ń lò àtìtọ́ ṣe sínú kíní maclean close up ó wà lọ́wọ́ mi. òun dà ẹ̀kọ́ ọ̀tà ṣé kí ni kò bá ń gbé wá. ẹ pè ya àgbà ìyá ọkọ ẹ pè ya ọkọ wọ́n ní kó gbé kinní kan wá ọ̀dà ṣé nísìn ìyá alàgbà Ògúnbọ̀nà ẹnìkan wọ́n ní pé ìgbà tí ìyá Bàdó tó fi lọlé lẹ́ẹ̀kẹta wọ́n ní ìṣẹ̀lẹ̀ lọ́n sunkún pé kó máa padà bọ̀ lé pé ìyàwó tó wà nù ilé yín ó ń fún yín níṣòro ẹgbọ́n sí lóòótọ́ ni. irọ́ náà nìyẹn náà ọ̀dà ẹ̀ ṣeun. ìjẹ́ lóòótọ́ ni ìyá Bàdó sọ pé ṣé góòdì ni ẹ̀rọ gbọ́ ẹ má rò onírò wípé kí ìyàwó kéré kọ́ bá lè fẹ́ yín padà o kẹwàá rojọ́ mọ́ ìyá Bàdó lẹ́sẹ̀ o àdúgbò sọ yẹ yín ẹ má ṣe bẹ́ẹ̀ o torí èmi kọ́ torí àwọn ọmọ káwọn arábìnrin yóò bí fún yín ó ṣe pàtàkì ẹ má jẹ́ àbá ohun tó dáa jẹ́ sọ mi yé yín ká sì bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ohun tí àbá máa sọ àbára mi ò yé yín ṣé lóòótọ́ nìyá Bàdó sọ pé ìwọ wo ṣé kúrìn ló bí fún ẹni ṣé God ló bí fún ẹni ṣé lóòótọ́ ni. bó ṣe sọ nìyẹn sà. ọ̀dà nígbà tí ìyá Bàdó tí ò dúró ń jọ àkómọ kí lẹ́yìn ṣe sí. ìgbà tí òdò ń jọ àkómọ yẹn nígbà tó dé lálẹ́ gan-an DJ tó ń play gan-an gbogbo spíkà wọn ló ń gbabẹ kọjá ibi tọ́tọ́ ẹ́ńjìnsì tó ń dalẹ̀ rù tó ń ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ń fún ọmọ yẹn lọ́wọ́ pé kọ́ má bà sọ ẹni tì yín. inú iṣẹ́ ìwádìí wọ́n jẹ́ kó yé wa wípé ní ọjọ́ àkómọ yẹn nígbà tí ìyá Bàdó dé wọ́n ní ìṣẹ̀lẹ̀ ní kí wọ́n pa instrumenti ẹ bá gba microphone ẹ bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ ìpè fún ìyá Bàdó ẹ gbọ́ sí lóòótọ́ ni. ẹni tó bá sọ bẹ́ẹ̀ ló ló pa. ọ̀dà ẹ ṣeun ẹ̀yin ẹ dákun bàbá Bàdó àbí. bàbá Bàdó. ṣé ìyàwó ṣé àwọn ìyá Bàdó lẹ kọ́kọ́ fẹ́ ní gẹ́gẹ́ bí ìyàwó. ẹ ṣe sà ìyàwó tí mo fẹ́ ìgbà tó rí ìyá Bàdó ó gba ìyá Bàdó tọwọ́ tẹsẹ̀ ni o kò ṣe bí tí ìyá Bàdó ṣe yìí kò ṣe rú. ìyẹn ni pé first wife yín kò tí ì lọ tí ìyá Bàdó fi dé. ó ti lọ ọmọ òṣèlè ni. ó ti kọ̀ yín lẹ̀. bẹ́ẹ̀ni. kó tó di gba fẹ́ ìyá Bàdó. bẹ́ẹ̀ni ó dẹ̀ wá sóṣèlè. ìyẹn kọ́ la fẹ́ lò òṣèlè wà fún gbogbo èèyàn. ẹni dàpọ̀ mọ́ wa lórí Facebook yín MC Loverboy èèyàn search fún MC Loverboy lórí Facebook yín rèkìtì báyìí lẹ́ẹ̀ máa wò wá ẹ ṣeun. bàbá Bàdó ẹ dìde náà ẹ jẹ́ kí ìyá mi ó jókòó mo fẹ́ bi wọ́n ní gbólóhùn kan ni o. àyàfíjà ó lè pè lọ. ẹ̀yin ẹ máa ṣe o. ẹ̀yin ẹ máa ṣe. àní ẹ máa ṣe lọ. ẹ̀yin ẹ máa ṣe. àyàfíjà ó lè pè lọ.